Ẹ̀wọ̀n rùn nímú Dila yìí o, mọ́tò tí wọ́n gbé sí ṣọ́ọ̀bù rẹ̀ ló jí tà ló bá náwó ẹ̀ jẹ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wọ́ ọkùnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 kan Rẹ̀mí Akínlàmí lọ síwájú onídàájọ́ O.A. Sàláwù ti ilé-ẹjọ́ májísírèètì kẹrin tó wà ní Yàbá nílùú Èkó lọ́jọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù keje ọdún 2023 yìí látàrí bó ṣe lu ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Festus Ojabo ní jìbìtì mílíọ̀nù 3 náírà lágbègbè Ẹgbẹ́dá nílùú Èkó. Mọ́tò ni Rẹ̀mí ń tà, Festus sì gbé mọ́tò lọ sọ́dọ̀ rẹ̀ pé kó bá òun tà á lọ́dún 2010. Ó gba mọ́tò Toyota Corolla tọdún 2007 aláwọ̀ eérú tí kò tíì ní nọ́mbà náà sọ́dọ̀, ó sì tà á láì jẹ́ kí ẹni tó ní mọ́tò mọ̀ pẹ̀lú ayédèrú ìwé. Ló bá da owó mọ́tò náà tó bíi mílíọ̀nù 3 sápò ó náà jẹ. Nítorí bí kò ṣe kó owó fún ẹni tó ní lẹ́yìn tó ta ọkọ̀ náà tán lọ̀rọ̀ fi di tọlọ́pàá tí wọ́n sì gbé afurasí ọ̀daràn náà lọ sílé ẹjọ́. Ẹ̀sùn méjì ni wọ́n fi kàn án, ìyẹn olè jíjà àti dídébọ́ láti gba nǹkan oníǹkan. Agbèfọ́ba tó fojú Rẹ̀mí balẹ̀ ẹjọ́ Godwin Oreabure ṣàlàyé pé olùjẹ́jọ́ náà dáràn ọ̀hún lọ́dún 2010 lágbègbè Gowon Estate nílùú Ẹgbẹ́dá. Níṣe ló dínbọ́ bí ẹni tó fẹ́ bá olùpẹ̀jọ́ ta mọ́tò rẹ̀ kan tí kò sì kó owó náà sílẹ̀ lẹ́yìn tó tà á tán. Ìgbésẹ̀ yìí ni wọ́n ló tako òfin ìpínlẹ̀ Èkó tó sì ní ìjìyà lábẹ́ òfin 2016 314 ìwé òfin ti ìpínlẹ̀ Èkó tọdún 2015 tí ìjìyà sì wà fún ẹni tó bá rú òfin yìí. Nínú ìdájọ́ rẹ̀, onídàájọ́ Sàláwù fààyè bẹ́ẹ̀lì náírà 500,000 naira àti onídùúró méjì sílẹ̀ fún afurasí ọ̀daràn yìí. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún yìí. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.